àrèrè ẹ máa ti fa yí àgàgà ọkọjọ agbẹkẹlẹ ojú àní nígbà yẹn bá fọkọ síláàmù tó mú. Hello show daddy sir. Hello show. ọ̀gá mi yóò. mo fẹ́ mọ sọ̀rọ̀ lé ọ̀rọ̀. Okay. ọyẹ máa bọ̀ wá wájú àwọn ìwádìí wa lẹ́wà. Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ sí. Ìjà rìnlẹ̀ kó mọ lè kó ogun wọn tán. Ó yẹ mọ sọ̀rọ̀ sáàdì àwọn afẹ́yìn lọ. ààfin Májàsọ́lá Sunday Igboho lóníkálukú ń wò yìí o. Kí ni ẹ slow? Ó yẹ mọ wọ̀rọ̀. gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba ọba ṣe nǹkan rí léèwọ̀ fún kọ́gbọ́lọ́run ọba tóbi lásìkò tá. Allahu Akbar. èyí là ń sọ ẹni tó bá moríkì Ṣàngó ń ló lè moríkì Sunday Igboho. Ẹ mọ wọ̀rọ̀. Májàsọ́lá ikú tí jágbe mọ́ ni kó tó pa ni. àgbà òrìṣà tí gbé kowó èjòògùn làyà. orí ọlọ́run ọ̀lẹ́gbẹ́ ọkọjá ń sín gbẹ́rẹ́. gbogbo ẹni ó bá gbọ́rọ̀ làákà ìlẹ́nu bàbá rẹ̀ kó tó kú kọ́wọ́ àyíká ti ń ṣẹlẹ̀. oògùn owó ni ń ó ṣe tí ń ó fi nírú eléyìí ẹ dákun ẹ̀yẹ èèyàn ọmọ mélòó ni ó kù. la fi ń sọ wípé kò sí ní tó tó orí ọlọ́run ọba. orí ọlọ́run ju tẹ̀yìn lọ. Sunday Igboho ṣẹ̀kẹ̀rẹ̀ ayọ̀ tí ń dún lágbàlá rẹ kò ní sinmi ariwo. àmín ọlọ́run àmín ọlọ́run. gbogbo aláboyún tó fẹ́ jẹun ọmọ àáfọlá Sunday Igboho tọrọ ni ọlárè tí ò lówó ẹ̀jẹ̀ nú ntọ́lọ́run ọba bá ṣe ó ṣe nù. kí ló ń rọra tiẹ̀ pin fún ìwọ́sà nínú kan bíi Májàsọ́lá ṣe ní róréró ọmọ làkejì mọ́ ṣèbàjẹ́ kó dúró tẹni ayé bá fẹ́ yàn jẹ àdúrà tí gbà kí nǹkan ńlá báyìí tó ṣẹlẹ̀ inú ayé ẹni inú mímọ́ lọ́ba dé. Májàsọ́lá o ẹ̀gbọ́n ìyá bàbá mi ẹ̀gbọ́n ìyá bàbá mi ń ló pìtàn àárọ̀ rẹ fún mi. bàbá tó bí mi nínú ló pìtàn ọ̀sán rẹ bó ṣe jẹ́. ọjọ́ alẹ́ rẹ ṣejú èmi gangan mẹ́tẹ̀ẹ̀ta kò séè tí ò ṣe mú lọ rèé tọrọ ọmọ nílé àná. adúpẹ́ o àgbàlá wa lélẹ́yìí sọ̀kalẹ̀ sí adúpẹ́. bẹ́nìkan bá sọ pé kò yí ọ tó Sunday ẹ ṣe sọ fónítọ̀ nǹkan lọ mú fọ́tò gba kékeré bàbá rẹ̀ wá ká wá wo bí bàbá tí wọ́n ṣe ń fẹnu oṣù jẹ. ẹ̀yin ọ̀jọ̀gbọ́n àyíká là ń wò yìí ẹ súnmọ́ bí ẹ wá wo ń ta jèsè. gbogbo àwọn ọmọ abìká korò mówó ń ló lè bínú ọmọ tọ́lọ́run bá ṣerú eléyìí fún. ẹ jẹ́ àtòtọ́ ìyọ́nú ọlọ́run ò farapamọ́ ẹni ọlọ́run bá yọ́nú sí ní dá ọlá arú eléyìí fún. Ìgbòho Sunday ọlọ́run ọba yọ́nú sí ọ̀nà kò ní bínú. gbogbo àwọn ọmọ tó ń kó jẹ ikú ò ní pa kankan lẹ́yìn rẹ̀ ìsọnù kankan ò sì ní jẹ́ tiẹ̀ lágbára ọlọ́run. gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ ẹ bá bọ́ ní rẹ̀ yọ̀ tiyín náà ó dire ní kọ̀sọ́gbọ́n. ni ló mú mi máa sọ fún yín pé kẹ́rẹ́ la wo obìnrin ọ̀fara kẹ́rẹ́ kó lọ́wọ́ àwọn obìnrin ẹni ọba sọ pé kó lọ́wọ́ àyè tá a rí eléyìí Kí ló bá. onítọ̀ ń wá jẹ́ ẹranko nu yóò sì rí i. Nígbà ká wọ́n wá jí Alhaji mi. Sunday Igboho béèyàn bá robi sí ọ ibi ọba lójú eléwé àjájẹ́ lójú oníṣẹ́rí akúmọ̀mí Èdùmàrè yọ tiẹ̀ fún ọ nígbà tí yóò yọ tiẹ̀ tì láwùjọ. ẹ wá jẹ́ ká wó sàtí ó robi ọ̀ràn. ẹ jẹ́ àwọ̀ ẹni bàbá rẹ̀ jogún oògùn àgbékọ̀yà fún tó níwọ̀ lóhun èkojú. àǹfààní rẹ̀ ìfẹ́ ni ọba fẹ́ fọjọ́ ọlọ́jọ́ lọ. Ìgbòho ṣèyí ọgbẹ́nu ẹlẹ́gàn sọ́hùn. ìta ń wí náà
Ìgbòho jẹ́jẹ́ lọ́kọ́ gbó jẹ́jẹ́ làdágbó ewé mọ́lọ́yìn ò ní pa òun òrìṣàdà gbogbo ń táfẹ́fẹ́ bá ṣe yín ní bọ́jọ́ láàmú gbogbo àràtọ́ ọba dá lórílẹ̀‐èdè Nàìjíríà faramọ́ kò ní wọ́n kò ní yẹ̀lẹ̀ àdúpẹ́ eléyìí o tẹ́lẹ̀ mo ti síwọ́ ọmọ bíbí àmọ́ gbà mo délé Sunday Igboho ọkàn mi tún bímọ bíi méje sí o ìgbà tó jẹ́ pé bùkátà rí òní ní mi lábí tàwọn ti tẹ́lẹ̀ Alhaji Sunday tí ń nu omi ojú ẹni ọba sunkún wá Ọlọ́run ní pàwọ́ náà lẹ̀kún láíláí adúpẹ́ o àgbàlá wa lèyí ti ṣẹlẹ̀ ẹsẹ̀ oró kan tí màmá mi sẹ̀mí ó ní pé nígbà tó fẹ́ lọ́kọ kí ló dé tí ọ̀fẹ́ Sunday Igboho àbí kí ló dé tí ọ̀fẹ́ Sunday Igboho ọmọ ilé ọlọ́lá lèmi náà bá ọmọ jẹ àmọ́ bí màmá mi ò bí mi fún ọ pé mo bọ́ ọdọ̀ rí ọ̀sán gan a sọ pé ń pé kúrò lọ́rùn tèmi náà mo fagbádá ló gbà Alhaji Sunday tó bá nà mu tó bóni mu títí ẹ̀ ò tún ní yí ẹ̀ lẹ́bọ́ bá dọ̀la adúpẹ́ 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 gbogbo ẹni tí ọba fẹ́ kàtúbọ̀ tán òun ó korò ẹ pàtẹ́wọ́ forí adé tọ́lọ̀ fi jí ìgbé wa. bá a bá tún wọlé afẹ́fẹ́ ò tún gbọ́rọ̀ tuntun ti lé Ifẹ̀ bọ̀. wọlé ṣe mọ́ ẹ gbà bí ni. Barika. Ọ̀fọ́ndọ̀ èyí kankan. Inú ilé ìwà ni ìrìn ìyàwó ni ó rìn wọbẹ̀. Gẹ́rẹ́ ni wọ́n mọ̀ sí èyí kankan. Àná èyí kankan. Àsáwọn àrà tá ń rí ta lówó lọ dára àsọmọ sí owó lọ dá àwọn àrèyùn èyí gan lówó dára èyí lówó dára àtọwọ́ àtọ̀làjú pẹ̀lú nú mímọ́ àtàsí Ọlọ́run ọba tí ń tẹ̀lé Igboho lọ́mọ́ra ìwáyé Sunday ọmọ tí ó lù tá kò sínú ọmọ rẹ̀ àgbéyè nílẹ̀ gbé koríko ọláhù nínú ilé rẹ̀ nu kò ní parun àtúndúpẹ́ ẹ̀ tó máa wòran bọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lápá Ìbàdàn yìí ni ẹ ti ń rí àlàyé Amẹ́ríkà ká wà yìí o ṣùgbọ́n Amẹ́ríkà tẹríba fún Amẹ́ríkà tẹríba fún kí sì nìrè fún ìyàwó tọ́lọ́run ọba bá kọ́ mọ́ tí ọ̀dàlẹ̀ ọkọ kí sì nìrè fún ìyàwó tọ́lọ́run ọba ọba ṣe nǹkan re fún tọ́wọ́ padà mọ́ Sunday Igboho títí ẹ̀ dire Ayọ̀já bí ò mọ́ kí ẹ̀ sọ̀rọ̀ yìí ǹjẹ́ ò wí ìgbẹ́jọ́ kan tí ó dayọ̀ ó ti dayọ̀ ó ti da adúpẹ́ 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 máa ń dà àmúrelé mọ́kà mọ́ ṣẹ́rẹ́ ni tó bá kówó eléle tó dàpọ̀ mówó oṣù tó yáwó báńkì díẹ̀ sí tó re mọ́kà tó wọnú àràfà tó bóde àtẹni ó wọlé Sunday Igboho tá a wà yìí ládàkọ̀ náà wọ́n ní kábíyèsí Bako fọ́n gbọ́rọ̀ yìí. Ọ̀dọ̀ mi lé yìí. A ní ká dà níyàn ká ní léwò ká lè jábọ̀ bá a bá délé. Ẹsẹ̀ ń ro wọn àtúndúró gbogbo wa lásìmí. Ìgbà tá a tún rin apá kan nínú ilé Sunday Igboho gbogbo wa sì sọnù. Ọlọ́run lórí ahẹ́. Àdúpẹ́ èyí dùn kò ní korò. Ẹ̀yin náà ìjọba mi sì ni wọ́n yé. Ẹ má wò rí pé bọ́yá arójú rere NEPA o ilé ìlọ́nù ilé ìtorí lè mọ́lẹ̀ ní àṣẹ́gun kó ṣeéṣì jẹ́nẹ́rétọ̀ pariwo sí alẹ́ tí oorun àsùn àrùn lèèyàn máa sùn bí gbogbo aláìsàn ẹ má wulẹ̀ rẹ usage mọ́ ẹni ọba débi atẹ́gùn
àlàáfíà ọjẹ́ tiẹ̀ yóò máa láàfin àpadà nílé wọn ní ìgbà tó jẹ́ bàbá lókè ló fi fún wa sí. a wà lọ sí ààfin olóyè gangan ẹ̀jẹ̀ àlọ́ rẹ̀. nínú lẹ́yìn náà. ẹ̀jẹ̀ kò lọ bí sọ̀dọ̀ tèmi bí ẹ̀ ń sọ lókè. Ọ̀dájú pé bíríkìlà lọ́kọ́lé àwọn ọmọ ogun jihadi ní ọ̀jẹ̀ rẹ̀. Wọ́n yára kọjá bẹ́ẹ̀. Mọ́sọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ ni. Ẹ máa sọ. Ọ̀tọ̀ nìmọ̀ràn olówó ọ̀tọ̀ lọ́rọ̀ olówó. Bàrísítà ẹ̀gbọ́n Sunday Igboho ńlọkọrin kan. Ọláìdé mọ wákẹ́ èyí náà mo lè wá mi mọ́. Àyìndé lọ sọ olówó ní sọ bá ń nítorí pé ẹ̀kan tó wá ó ti rí tajé ṣe. Ọ̀tọ̀ lọ́rọ̀ olòṣì ní fẹ́ padà wáyé nígbàgbà a ní ẹjọ́ mo kú kó wọn lọ tún yàn. Ilé tí ì rí ìsáré ìlú ọ̀wà. Ẹ wo kọ́lọ̀ bí yìí o. Ẹ bá wo kọ́lọ̀ bí yìí o. Ẹ bá wo kọ́lọ̀ bí yìí o. Ẹ wá wo ibùsùn tí èdè ènìyàn tójú oorun lójú ikú. Ẹ tún máa bọ̀. Ẹ wo gbàgede. Tó wọ̀ mí. Ẹ tún wọnú yàrá láìsọ didi ilé o. Ẹ wá wo ibùsùn téèyàn gbọdọ̀ lálàrẹ́ eégún. Eégún lé mi ò sínú ẹni ọgbà sunrú ibùsùn yìí. Asádùpẹ́. Aláàjì Ìgbòho àràtọ́lọ́mọ bá dá fún ọ yìí, ajédé ìjẹ̀ kan ó tún dá mi sí. Àmì Ọlọ́run. Aláàjì Ìgbòho àràtọ́lọ́mọ bá dá fún ọ yìí, ìjọba ò ní sọ di museum. Ẹ̀mí rẹ ni ó lò ó. Àwọn mọ́kà ìparun èèyàn ní kú mọ́kà ìkú. Gbogbo àwọn mọ́kà ẹni tó ti kú bẹ̀rẹ̀ látòrí àwọn Yar'Adua àwọn ló kú mọ́kà àwọn òkú. Mọ́kà mẹ́ẹ̀ẹ́dógún mo bùn Sunday Igboho lónìí ẹ̀mọ́ pé lálàájì Ọlọ́run fàmì baríkà sí. Àsọdọ̀ orí wọn lọ́wọ́ níní. Àṣé òdìgbà tá a bá sóògùn owó àbá kówó ìjọba jẹ ká tó ní lárí. Owó tí inú mímọ́ ṣe rèé gbogbo yẹ káta Sunday. Ìyẹn ni pọ́lọ́sì ní peléwẹ̀ tiẹ̀ ní balùwẹ̀. Àṣẹléwẹ̀ kọjá bí wọ́n ṣe rò ó. Ọmọ ẹlòmíì ní gbẹ́sẹ̀ sórí òkúta tó bá fẹ́ wẹ̀wẹ̀ tiẹ̀. A máa dúpẹ́. A máa dúpẹ́. Ẹ máa ní fíìmù. Dá mi. Ọ̀rẹ́ yá kí lè máa ti dè yàrá. Wá jábì ẹ wá ẹ tún wá wò ẹ̀rá kan nínú yàrá mi tó lè mú ìdílé ó tó kọjá bẹ́ẹ̀. Masachane. Wá wo bùwẹ̀ wá wo bùwẹ̀ tó ti bomi ara. Àlìjọ́ náà láwà yìí. Lè wí ìké mọ́ ni. Ẹ dákun gbogbo létẹ̀ mú mi wọ̀ yìí nǹkan kan ò gbọ́dọ̀ ṣe mí o. Àwọn èèyàn máa ń kọ́mẹ́ntì rẹ̀ láti máa. Wọ́n kọ́mẹ́ntì rẹ̀ wọ́ọ̀dù yẹn fúláàdì wọn. Ìwò ní ìsìn yẹn rí ní Bí Mùsùlùmí bá ń dárí pé wọlé ọlá Dr. Moscow mo dé ní ọlá lónìí. Ó rẹ̀ ikú mi lọ́yọ́ bá kùtù yìí. Ó ti gbé bóde láìpẹ́ ó lè rí àwọn àdìsí rẹ̀. Àwọn èèyàn rẹ̀ inú wọn dùn ní.
jẹ ọ̀rọ̀ ẹnu rẹ̀ ṣe máa ṣẹ ọlá ìléwu lórí ká mọ́ lásọ̀ọ́sẹ́ lẹ́nu ọlá ewu àwọn àgbàlagbà Sunday kò ní jẹ́ ká yóò jí nígbà tí ó sòrò kan ẹ wá mọ̀jẹ̀ àtàrà wa jẹ kò sẹ́ni tí ọlọ́ta kìí ṣe pọ́wọ́ ọ̀tá òní tí ọ̀hún Sunday ṣùgbọ́n díjọ́ tóbìnrin bá tán lórí ilẹ̀ ayé tó mú o. ẹgbẹ́ ẹ jẹ́ kí Sunday fò kọ́ bá wa náà sọ̀rọ̀ ṣẹ́jú méjì bó ṣe rìn kó júwe ọ̀nà fáwa náà. Ọlọ́run ní sẹ́rí tí ọlọ́pàá fẹ́ ṣe nǹkan fún yẹn ó máa ń dàbí magic. Bàbá mi ò lówó lọ́wọ́, ìyá mi ò lẹ́sìn lẹ́kàn lágbo bọ́yá ní fámìlì kankan tí mo lè sọ pé fámìlì mi kan tó lówó nílé. Ṣùgbọ́n mo máa ń sọ̀rọ̀ pé kọ́mọ tálákà tó rí nǹkan rà ó máa ń le gan-an. Tọ́lọ́ bá wá ṣe dáadáa fún yẹn ọ̀tá máa wà. Ṣùgbọ́n ẹni tọ́lọ́ bá fẹ́ ṣe nǹkan rẹ̀ kò ní bínú ẹni tí máa ń ṣe nǹkan rẹ̀. Ọlọ́run nínú mi sí gbogbo àwọn tó ń tẹ̀lé àtàwọn tó ń náà wọ wájú ibi ń bínú yẹn. Ọlọ́run ní bínú mo máa ń dúró dásìkò tèmi. Ìgbà tí mo wà ní Mọdákẹ́kẹ́ wọn kò ní dọ́gbò máa ń tẹ̀lé lẹ́yìn dọ́gbò yẹn ìyàwó yẹn. Àwọn tó bá jẹ́ Mọdákẹ́kẹ́ tó máa ń wò bí mo ṣe sọ wá ní àkóso parọ́ dọ́gbò ìyàwó yẹn. Bàbá dọ́gbò kan Mọdákẹ́kẹ́ ni kò tó lù wá ẹ̀. Òun jẹ́ bí alágbó mọ́tò. Èmi jẹ́ àpọ̀ tẹ́mi jagun lójú ogun. Òun ò lè jagun ó ní àyà tí wọ́n lábàá ṣẹlẹ̀ máa dúró. Mo wá fi sọ̀gá mo gbà fún. Mo gbà fún gan tí bá ń tẹ̀lé mo máa ń gbà fún. Mo gbà fún dọ́gbò yẹn. Tó bá sọ nǹkan tí máa ń dúró lọ́wọ́ sọ́dẹ̀ àbọ̀ yáwó eré máa dúró ni. Tó bá sọ pé màá ní mo ti gbọ́ ààrẹ kò sí wàhálà. So ìgbà tí gbogbo ìfẹ́ wa ń lọ báyìí àwọn ọmọ ògbà Sunday kò lé jù bọ́ bóyá lọ́dún tó mọ́ ní mo gbà fún ni ó jù mí lọ lọ́jọ́ orí ọmọ yẹn jù mí lọ èmi lè le ọmọ yẹn jù mí lọ ó lẹ́nu jù mí lọ ẹ jẹ́ kí n gbà fún gómìnà lè rọ́nà lọ tọ́ba tí a bá ń bínú pàṣẹ jagun Mọdákẹ́kẹ́ yẹn tí gómìnà bá pè mí ti tọ́ba pè wá tọ́ba fún wa lówó bí òfin mi bẹ̀ mí ní béèrè Ọlọ́run rí mi ní béèrè mo máa ń gbà fún ìyá mi tó mi jọ pé ọmọ tẹ̀lé lẹ́yìn ẹ àrò ránjẹ́ ló fi ilẹ̀ ọ̀gá mi ní tọ́ba fún mi ìbá dẹ̀ fún mi a máa gbà fọ́lọ́ ni tọ́lọ̀ bá lásìkò wa tó onírí bá ń ṣe wàhálà àwọn kan ń bínú òun gangan gbà àwọn tí ń bínú ẹ̀ wò tó torí òun lọ́lọ́run fún wọ́n á kọ́ ẹ̀kọ́ lára ẹ̀ wípé ẹni tọ́lọ̀ bá ń gbà ẹ pé ní ilé tuntun Sunday Igboho kan mọ́ wọ́n bèèrè lọ́wọ́ alága ọlọ́run bá ti gbà fún èèyàn máa ń gbà fún ni o tọ́lọ̀ bá ṣe dáadáa fún yẹn téèyàn bá gbà fún tọ́lọ̀ ṣe dáadáa fún èèyàn mọ̀ parẹ́ ni o ẹ̀ ló dáadáa máa mú ọ̀bọ̀ nínú house tọ́lọ̀ bá ṣe dáadáa fún yẹn téèyàn bá gbà fẹ́ tọ́lọ̀ ṣe dáadáa fún èèyàn ní tó èèyàn mọ̀ parẹ́ ni o ṣùgbọ́n tó bá fẹ́ ṣe dáadáa á gbà fẹ́ tọ́lọ̀ bá ṣe dáadáa fún Ọlọ́run rí mi o mo máa ń gbà fẹ́ tí n bá tẹ̀lé mi dẹ́ tán yẹn jẹ́ mi ìparọ́ fún yẹn ìgbà tí n bá dẹ̀ nílé ṣe mi sọ fún mi fẹ́ ṣe so tí bá wá jókòó ń gbà mí ti máa ń ronú Ọlọ́run tóbi lọ́ba èmi ẹ̀gbọ́n mi ẹ̀wọ́n ló wá Ọlọ́run ọmọ tóbi lọ́ba o so Ọlọ́run lè mo lè kọ́lé láyé mi dá abẹ́rẹ́ yọ báwo wọ́n wọ́n pé Ọlọ́run lè ṣe dáadáa fún mi gan èmi kọ́lé níjọ́ tí mo kọ́kọ́ kọ́lé rí láyé mi mo kọ́lé ó ń ṣe bíbí magic pé mo wá lọ sọ fún dáadé mi pé mo kọ́lé bàbá mi ní ọkọ́lé mo ní yẹn ọkọ́lé mo ní ẹ̀wá wò ó débẹ̀ ó bàbá yẹn ó kàn wó gbogbo ẹ̀ ó yé ó ní Ọlọ́run tóbi lọ́ba ó ní wọ́n mọ̀ ní ọba tó lágbára jù ẹni tó bá wá ya wèrè tó yọ olórí burúkú ẹ̀dá tó ní ọ̀sọ́ Ọlọ́run sẹ́ni tó ti ya wèrè kéde rẹ̀ ló dé sí ní ti babaláwo bá fẹ́ tí àwọn babaláwo ra bàbá mi tó ń gbóná bí sẹ̀mọ́nà tó ń bá fẹ́ ju ifálẹ̀ báyìí wọ́n á ní ìbà Ọlọ́run báyìí Ọlọ́run tí bàbá mi bá fẹ́ dífà báyìí á ní ìbà Ọlọ́run báyìí àwa ní ìbà yẹn àgbàgbà tọ́lọ̀ kólé ayé lọ onígbà tọ́lọ̀ ń dálé ayé tán kólé ayé fáwọn kan ó ní àwọn tọ́lọ̀ ń kólé ayé fún yẹn ìyẹn máa ń gbà fún wọn ní o. kò sí life champion. ojú ọmọdé bàbá ní kò sí life champion current lọ́wọ́ tó bá yá ń sìn àwọn náà wọ́n sọ pé àwọn náà ti ṣe gbogbo eléyìí rí àwọn ọmọ kan tó máa jáde àwọn náà tó máa di tán àwọn gangan tó máa di tán pé tábà ara àwọn ọmọ táwa bí tàbá àwọn ọmọ àwọn tó súnmọ́ wa ní àwọn yẹn gbó ni ẹ̀ta ní jẹ́ gbọ́ egun magají nígbà táwọn ògbó ń ṣe bí díẹ̀ yìí ìwẹ̀ ikẹ̀ yìí tó kéré ṣùgbọ́n àwọn ògbó fi ṣe dáadáa
ibi tí mo lọ gbogbo nǹkan tó lọ bá ṣe fún yẹn ìyẹn gbọ́dọ̀ fi ṣe dáadáa kó kọ̀ yẹn bá mọ́ parẹ́ ọlọ́run rí inú mi wọ́n mọ́ sọ pé bí bá ṣe fẹ́ kó rí fún ẹni tó súnmọ́ mi náà ní kọ́lọ́ yóò rí fèmí náà ẹ lè mọ sọ ohun tó wù yín pa mi ẹ lè sọ lẹ́yìn mi ìgbà tọ́lọ́ dẹ̀ rí pé mi ì ṣe dáadáa pé ìṣe burúkú pẹ̀lú dáadáa lè mi ṣe sí tẹ bá ń ro anything ẹ mọ kàdàmú náà ní ọjọ́ tẹ bá ń ro business wọn ro bisọlọ ni ìgbà tó pé kì í ṣe pé agbára oògùn kan ni mo ní ni mo fi dààmú sí dáa kẹhẹ ẹ kọlọ ló ṣe bẹ́ẹ̀ fún mi tẹ bá ń bínú mi ní ìsẹ ẹ bínú Ọlọ́run ní bẹ́ẹ̀ máa ń bínú mi ní ìsẹ ó ń bínú Ọlọ́run ọ̀rẹ́ mi tó mi yóò sì bínú Ọlọ́run ẹni tí sì ń bínú mi tó ń bínú Ọlọ́run kò ní gbó kọ mi nbìkan kó dúró jìnnìjìnnì ni ó mú ni ó lè mọ sọ lẹ́yìn mi kò ní sọ lójú mi torí ó sì jẹ́ fún mi bẹ́ẹ̀ bàbá. la fi ní gbogbo èèyàn tí ọba fi ọ̀sẹ̀ sí Ọlọ́run òjè wọn ní láàyè. kábíyèsí bàbá ẹbí wọn nígbà pé Ọlọ́run ló fún mi wọ́n tó bá ń bínú mi ní ìsìn ò ń bínú Ọlọ́run ni. ọgbọ́n tí Yorùbá wí lórí ọ̀rọ̀ rẹ̀ ni Yorùbá sọ̀rọ̀ kan mọ rántí Yorùbá ní níbi ẹni ọwọ́ àsìn gbèsè tí ń jí ọmọ ẹlòmíì lórí ẹni àtẹ́lẹwọ́ arẹwà lóbìnrin pẹ̀lá gbogbo àti ìlú Sànní Adé ìní jíjẹ́ ń dẹ̀gbọ̀ owó bó ń bá sùn tọ̀bá gẹ́ jíjì ẹ jẹ́ wá kọ yín wà lóòkàn o tọrẹ ẹ̀ máa wà lóòkàn àìkàwé ń da gbogbo yín láàmú ẹ súnmọ́ bí ẹ wá kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ń kọ́ yín wà lóòkàn lórí ọ̀rọ̀ Ìgbòho ìgbà tí wọ́n sọ pé ó de níbi ẹni wọ́n ní Sunday Ìgbòho yóò dẹ ni wọn ò ní náání ẹlẹ́dàá àyà bàbá rẹ̀ ló dìde lóní kò ní rí bẹ́ẹ̀ ìgbà tó déjì bí òjì wọn lọ́rọ̀ rí ó dolúworo jìworo gbogbo nǹkan rẹ̀ yọ wọlẹ̀ ẹlẹ́dàá àyà rẹ̀ ní rárá ọmú gbáyà àwọn méjèèjì tó mú kò ní jẹ́ kó wọlẹ̀ lóye ìgbà tó dẹ̀ tàbí ẹ̀ta wọ́n lágbọ́n ilé agbọ́n oko kí wọ́n parapọ̀ kí wọ́n wá ta Sunday Igboho látàpá ẹlẹ́dàá àkọ́bí ọmọ rẹ̀ ní bàbá rẹ̀ bàbá àwọn òun wáyé wá dúró tì ní kò ní rí bẹ́ẹ̀ ìgbà tó dẹ̀rín bí ẹ̀rín wọ́n ní kọ́ dẹni ayé ọmọ rin kọ́ dẹni ẹ̀sìn ìràwọ̀ tó pé tó náà mú wálé ayé ìràwọ̀ dìde lọ́jọ́ náà wọ́n dá padà sẹ́nu àwọn ọlọ́tẹ̀ làwọn bá ń fa kìsà aṣọ lóga ìgbà tó ṣe wípé kádàrá ìgbà tó ṣe pé kádàrá àparò làwọn mú wáyé tí ẹ bá ń pọ́n lásọ ìgbà tó dàrún bí àrùn wọ́n ní kó gún lé oorun wọ́n ní kó gún ọ̀nà oorun wọ́n ní kó gún gbóòrùn wọ́n ní kó gún gbòòrò oorun ẹlẹ́dàá àwọn ọ̀rẹ́ tó finú hàn tí wọ́n dalẹ̀ rẹ̀ wọ́n lógún rí onírun Sunday Igboho ọ̀mọ̀rún ìgbà tó dèje bí èje wọ́n ní kó Olúgbọ́n àtàjẹ́ ló ti kìje nínú oró tiwọn wọ́n ní kó wọ́n mọ̀ kìje tiẹ̀ ẹlẹ́dàá Dr. Moscow tí yóò gbowó lọ́jọ́ òní ló dìde lọ́jọ́ náà kó tó kìje ọwọ́ àdẹ̀jọ́ bí ẹ̀jọ́ wọn ní kó jẹ ni wọ́n wá sọ́jà túwètúwè wọn ò lórúkọ rẹ̀ náà tọ́pa Múrítàlá ọ̀lọ́wọ́ nù kó Adédùbú ọ̀mọ́ ń pa Kútọ́pa Bíọ́lá Sunday Igboho onímọ̀ kankan nù Kútọ́pa Délégiwá ọba jẹni wọ́n ń wá lọ́ba jẹni re ìgbọ́ wa dẹ̀sán bí ẹ̀sán Elédùmarè wa dá sọ̀rọ̀ wọ́n lórí ẹ̀sán ìdààmú tán ìlọ́wọ́ ní kílí ọ̀sán kọ́nà ọ̀sán kátùbọ̀tán ọ̀sán láàárọ̀ rí ọ̀sán ọjọ́ ọ̀rọ̀ rí ọ̀sán kálẹ̀ tí wò lọ́ọ̀kẹ́ ìkọ́sán ọmọ lóbí ni aya lóbí ni ilé lọ́kọ́ ni iṣẹ́ ló ṣe ni wọ́n ní kọ́ máa san yóò máa san ọ́ kò sì ní yẹ̀lẹ̀ ọjà ní ìtún sọ̀rọ̀ bá a bá délé ọlá tá a bá sọ̀rọ̀ kí lásán ní olùsí. bẹ́ẹ̀ ni Igboho Sunday ọ̀ṣà ayé ò ní ṣe sí ọ̀sán ayé ò ní ṣe sí ọ̀sán rẹ̀ bí ó wá bá dé yóò tó ju bẹ́ẹ̀ àwọn ọmọ ẹ pẹ̀lú àṣọ lọ́mọ òun náà wà pàápàá lójú ẹ̀mí ẹ̀ kó máa jójọ wọn torí ẹ̀dá tó bá gbóòrù kan báyìí kalẹ̀ pẹ̀lú òògùn ojú ẹ̀ kó máa retí oúnjẹ ọmọ lóko nígbà tó jẹ ọmọ bá wá dé ìgbàkúgbà tó jẹ mọ́ báyìí tó bá fẹ́ jẹ panla báyìí pẹ̀lú eyín tó wà ni wàá fi jẹ panla ojú òní tiẹ̀ oríṣi náà ni kò máa ṣe wọ́n yí wá padà èyí tó ṣe fẹ́mi lẹ́nu yìí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo dúpẹ́ kéèyàn tó lè pè yẹn bẹ́ẹ̀ ni kò wá kí mi lẹ́yìn bó ṣe fẹ́ wà nìyẹn mo lè mí náà nígbà tí a gbọ́ pé wọ́n ní àwọn kan ní pé kí ẹ̀gbọ́n mi mọ́ wá Nàìjíríà
wọ́n ní ẹnìkan ò ní sọ pé kẹ́ mọ́ wà Nàìjíríà ń gbẹ̀ pé ọmọ Ọ̀yọ́ ṣe jẹ́nà jọ gbogbo wa ọmọ ní ẹ̀dẹ̀ kọ́là ẹ̀dẹ̀ tá a lè ní ọmọ wá sí ilẹ̀ Nàìjíríà ní ẹni tí ọba ẹ̀gbọ́n mi kọ́là Yorùbá ní kíní kan bẹ nígbó ndún màoru kíní kan ò sí ń gbó tí ndún màoru àṣẹlẹ́dùmarè ni bẹ́ẹ̀ kíní kan bẹ nígbó ndún màoru nǹkan kan ò dún nú gbó kankan àṣẹlẹ́dùmarè ni ndún nú gbó ìbẹ̀rù Ọlọ́run bá sì ní bẹ́ẹ̀ nú gbó tí ndún màoru agbára tó ní kẹ́yìn náà bàbá èyí ò ní wà fọ́mọ́ lọ́ta o agbára tá ò ní ká wa ní bàbá mi àmọ́ sọ̀rọ̀ kan a ní káwé fún ni ká gbọ́ ká sọ̀rọ̀ fún ni ká gbà òun ló dúpá fún ọjọ́ tó lóun gbójú ìyàwó ọ̀rẹ́ mi ni yàrá owó ṣẹlẹ̀ dé láti London àjọ wà nínú London always aba sẹ́mi ni ó tó ní àwa ní mítẹ́lẹ̀ always nínú ọdún ọgbà yẹn tí wà káyọ̀ sọ́kọ́ wà ń bẹ́ẹ̀ confam àti alágbé mi ní airport ó tó ní àwa ọmọ àwọn ọkọ̀ ilé ọkọ̀ mi lẹ́kọ̀ọ́ àjọ ẹ̀ ó tó ní àwọn ọmọ sí mẹ́rin fún mi lọ́dún ọgbà kò sí rọ́bẹ̀ pẹ̀lú sáyẹ́dù sọ́kọ́ ó tó ní ọlọ́run ọkọ̀ ilé ẹ̀ ní padà láíláí ẹ̀ ní òní jábọ̀ wàhálà tẹ́ǹsì lókè òkun kò ní gbé láíláí gbogbo ẹnikẹ́ni tẹjọ́ ń gbé mbẹ̀ tó nífẹ̀ẹ́ yìí tẹjọ́ ń gbé lókè òkun tẹ́ǹsì wàhálà tí ń bẹ lókè òkun yẹn ò sí o yàtọ̀ àtàwọn àmọ́ máa ní wàhálà táwọn yẹn ń ṣe mbẹ̀ yẹn ò sí ẹni tó bá rí owó jọmọ ẹ̀kọ́ ẹ̀kẹ́ plan àti gbèdéke tàbí kẹ́tì ní apá pẹ̀lú ẹ̀ Ọlọ́run ní jẹ́ jábọ́ láíláí àpọ́nlé tán fún mi jọ yẹn pọ̀ gan ẹ̀ ní parẹ́ láíláí èyí ò ní wà ọmọ lọ́ta ẹ̀mọ̀ jọ̀tá lọ ni gbogbo ẹnikẹ́ni tí máa ń bínú yín lọ́mọdé lágbà ẹ̀mọ̀ jù wọ́n lọ gbogbo ẹnikẹ́ni tí ń bínú yín ọmọdé ni àgbà ni ọkùnrin ni obìnrin ni babaláwo oníṣègùn tó bá ní ọ̀pọ̀ nẹ̀tẹ́ jù àwọn ọ̀pọ̀ alẹ́ lójú àgbàdo àwọn tọ́lọ̀ ń fúnlẹ̀ lọ ẹ̀ ní tán láíláí àtẹ̀yìn àtàwọn yẹn tó wà lókè òkun àtẹni tó fẹ́ràn yín àtẹni tí ó fẹ́ràn yín Ọlọ́run ọba tó láyé tọ́lọ̀ gbogbo ẹni tí ó bá fẹ́ràn yín Ọlọ́run ọba tó ní yọmọ fọ́ọ̀sì inú wọn lórí gbogbo ẹnikẹ́ni tó bá wá nífẹ̀ẹ́ yín tí n fẹ́ kọ́ da fún yín tó yẹ pé nǹkan tó lọ́n ṣe fún yín ọ̀gbàdo àkọ́bàjẹ́ àwọn náà mọ̀ ṣe dáadáa láyé gbogbo ẹnikẹ́ni tá a bí látara obìnrin ọmọdé ni àgbà ni tó bá ní wọ́n bá ti ń dùn sí tó lọ́n ṣe dáadáa fún yẹ̀wẹ̀ mọ́tò wọ́n kọ́ nílé kọ́ gbogbo ẹnikẹ́ni tí bá ń dùn sí Ọlọ́run mọ̀ ṣe dáadáa fún àwọn náà gbogbo ẹnikẹ́ni tí inú rẹ̀ bá rẹ̀ ń bàjẹ́ sí nǹkan tó lọ́n ṣe fún yín okòwò àtọ́lọ́n ẹ̀ ní parẹ́ láéláé gbogbo ọdẹ bá ṣe ayé òní fi bí bàbá mi máa ń sọ àwọn ọ̀rọ̀ kan bí àṣàyàn ọ̀rọ̀ ọmọ ń jọ fálójú mi bàbá mi wá ní pé àṣàyàn ọ̀rọ̀ ni adádìsá máa ní bàbá mi wá ní kì í ṣe fa àṣàyàn ọ̀rọ̀ ni máa ní kò lẹ́sẹ̀ máa ń sọ ó ní ọmọ yìí pé bá tẹ́yẹ adáfọ́nkálukú tó mú wá láyé ifá tó ń kálukú gbé wá sílẹ̀ ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ní tẹ́lẹ̀ mi máa ṣe nǹkan tó bá jẹ lọ tẹ́lẹ̀ mi máa ṣe yọ kàlù ó wá ní kí n mọ sọ pé mo mú ọ̀fà mẹ́ta mo gbé mẹ́ta mo fún agbe ní gbogbo tí n bá gbórí ilẹ̀ ìṣọ́ láti gbèrè láyé